Yorùbá náà pa òwe kan, wọ́n sọ wípé àṣírí ẹ̀kọ́ kìí tú lójú ewé, àṣìpa òwe gidi ni, àṣìpa òwe gidi ni. Mo fẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Bàbá mi láti ìlú òyìnbó wọ́n sẹ́ndì fídíò Portable Ọmọlálọmí sí mi because mo rí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ kí n máa dá sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, àmọ́ Portable máa ṣúrọ̀ tó láti control inú ilé ẹ̀. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n sọ wípé ọbẹ̀ tí baálé ilé kìí jẹ, ìyálé ilé kò ní sè, kò tí ẹ gbọ́dọ̀ sí ni. Mi ì fẹ́ mú ọ̀rọ̀ lọ jù. Ṣé rí àwọn òbí kan wà tó máa ń rò pé táwọn bá fail, tó bá lo life wọn anyhow, tó bá fail, ọmọ wọn obìnrin máa já sí ọ̀dọ̀ olówó táwọn máa fi ṣe alternative láti ga. Gbogbo ẹ̀yin òbí tẹ́ bá ti ń rò bẹ́ẹ̀, you fail in fail. Ẹ fail, ẹ tún fẹ́ fail again. Ẹ fail, ẹ tún fẹ́ fail nínú failure. Gbogbo òbí tó bá ti ń rò bẹ́ẹ̀. Ìgbà tí Dami tó fẹ́ Aláàfin Ọ̀yọ́ ó kéré gan. Tó bá sọ pé orí mọbi tó ń gbé ní eré, orí mọbi tó máa ń dá ni sí, kì í ṣe bí ọ̀rọ̀ ojú kòkòrò. Kò yé àwọn òbí ọmọ yìí náà ba ìrìn àjò ayé ẹ̀jẹ̀ láti ilẹ̀. Táwọn òbí ẹ̀ bá ń gbọ́ kán drag mi kí n lè sọ bí tí náà ti ń jó wọn, kán wá gbọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ lẹ́nu mi, bọ̀ máa kọ́kọ́ ṣẹ́nu kùnà. Now ẹ má rò pé alternative wà nígbà tí ìyá àti bàbá ọmọ bá fail. Ẹ jẹ́ kí ọmọ lọ síbi tí ọkàn ẹ ti lè balẹ̀. Torí owó, torí ipò, torí ọlá tẹ́ torí ẹ̀ lọ fẹ́ Aláàfin Ọ̀yọ́ nígbà náà, ọlá yẹn ti pin nígbà tí bàbá yẹn ti kú. Nǹkan tó wọ́n remain làwọn tó wà nílẹ̀ ń pín, kò sí nǹkan kan tó lọ fáàmọ̀. Nàìjíríà náà ń pè bí kì í ṣe lóyìnbó, especially nílẹ̀ Yorùbá wa tá a wà yìí. Ó lójú ẹni tó kú fọ́dún mẹ́ta tán padà rántí ẹ̀ mọ́, torí pé gbègbè lórí kálukú ń ṣe àdúrà láyé, gbogbo yín ti mọ̀. Ọmọkùnrin kan náà kò permit mi kí n ṣe voice note ni, ó gbé ọ̀rọ̀ kan wá bá mi, èmi náà mo fẹ́ gbé ọ̀rọ̀ yẹn wá bá gbogbo ayé. Ó ti rán mi níṣẹ́ yìí láti àná, àmọ́ torí pé iṣẹ́ mi pọ̀, bọ̀ mà wá jẹ́ iṣẹ́ yẹn. Mo fẹ́ kí ẹ̀yin àgbààgbà tẹ́ wà nílé kẹ́ tún fún wa ní àmọ̀ràn tó ṣe kókó, tó dẹ̀ jẹ́ pàtàkì, torí mo mọ̀ pé ẹ̀yin onílàákàyè ń tẹ̀lé mi. Ọmọkùnrin ní òun pàdé ọmọbìnrin ní yunifásitì, ẹ bá jẹ́ ń dárúkọ ẹ̀ torí àwọn méjì ẹ̀ máa mọ̀, ní school. Gbogbo ìgbà náà máa ń sọ wípé ó jọ òun, ó jọ òun, ó jọ òun. Òun dẹ̀ òun àti ẹ̀dẹ̀jọ́ máa ń ṣeré láì mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń rùn kanra. Ìkan ọkùnrin èyí yẹn dàgbà, ìkan obìnrin ìyẹn wà ní second year àbí kí lẹ máa ń pè. Wọ́n ṣàjọmọ́ra, wọ́n wá ń bára ṣeré, wọ́n wá kọ ẹnu ìfẹ́ síra wọn. Ó ti tó bí ọdún, ó ti tó ọdún méjì báyìí, àbọ̀dún kan ṣe kinní kan ṣá. Mi fẹ́ play voice note yẹn kó má dàbí pé mo tú àṣírí ẹ̀ síta. Mi ò dẹ̀ ní dárúkọ ẹ̀ tó lóun náà máa wo program mi. Wọ́n ti wá fẹ́ra láti bí ọdún méjì. Àmọ́ surname tí òun jẹ́ ọ̀tọ̀ ni, torí ọ̀tọ̀ ni bàbá tó bí. Ọ̀tọ̀ ni bàbá tó bí èyí ọkùnrin, àmọ́ ìyá kan ló jọ bí àwọn méjèèjì. Ìyá kan ló jọ bí àwọn méjèèjì tí wọn ò dẹ̀ mọ̀. Ọ̀tọ̀ ni surname tẹ́lẹ̀ ń jẹ́, ọ̀tọ̀ ni surname tẹ́lẹ̀ ń jẹ́. Áwù ọmọ olúbo ni wọ́n ọ̀tọ̀, ọmọ olúbo ni wọ́n ọ̀tọ̀. Wọ́n wá ṣe gìrì, wọ́n rò pé ó yẹ ká àsìkò ti tó láti fẹ́ra. Kí má fàrọ̀gùn. Èyí délé àná, èyí kọ́kọ́ mú ọkọ ẹ̀ lọlé bàbá. Bàbá wẹ́kọ̀mù, inú bàbá dùn. Èyí náà tún fẹ́ mú, ẹ máa wo bí tọ́lọ̀ lágbára sí, Elédùmarè lágbára sí. Ọmọbìnrin díẹ̀ ti wà nínú oyún oṣù 3. Èyí náà tún wá kù gìrì. Ó ní ṣé mọ́mì ló máa kọ́ lọ́mọ ní àbí dádì? Torí ibi tí mọ́mì wà jìnà, òun ti rí wọn, òun ò lè ṣàlàyé. Dítú pé ìgbà tí mọ́mì yẹn ti lọ kò padà yọjú sí èyí ọkọ àkọ́kọ́ tó kúrò lọ́dọ̀ ẹ̀. So ó ní dádì la máa lọ rí o, dádì náà ni wọ́n gbé wọn lọ rí. Meanwhile ìyá yẹn mi ò mọ̀ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ tí wọ́n fi sí nílé nígbà tí wọ́n kọ́ okay ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ń gbé, torí mi mọ̀ sórí onístórí gbé sórí lọ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí ìyá àti bàbá ìkejì yẹn tó ń gbé, ilé bàbá náà kọ́kọ́ lọ. Dítú pé táwọn bá ti kúrò ilé bàbá o, tó bá yá táwọn bá ti lọ ilé dádì ẹ, àwọn máa wá padà lọ sí ilé màmá. Now wọ́n tún délé bàbá ọkùnrin náà, bàbá ọkùnrin tó kí wọn welcome bí bàbá obìnrin ṣe kí wọn welcome. Inú wọn dùn, ọmọ olúbo ni wọ́n, ó sọ ìlú wá ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ kò jọ fúnra, wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́ wọn lọ. Ó dà pé ìgbà yẹn oyún ṣì wà ní 2 months, now oyún ti wá wà ní 3.5 months báyìí. Ìgbà tí wọ́n máa fi ṣe kòǹgẹ́ ara wọn, in short, ìgbà tí family máa padà mọ̀mí mọ̀ ẹ fẹ́ padà wáyé. Ẹ mọ̀ pé bàbá méjì, ìyá kan ṣoṣo, ìyá kan ló bí àwọn méjèèjì. Ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́.
tẹ́yìn bá ń rò pé ìfọ̀kànbalẹ̀ ní fún yín láti dilé moṣú ẹ rántí ọjọ́ ọ̀la ọmọ. ọ̀rọ̀ mi yẹn tún kòrò àbí àní mo máa ń sọ fún yín pé ilé làpò tí ń jókòó dèdí ojú wa náà la ṣe máa ṣẹlẹ̀ àmọ́ èmi àtẹ̀yin olólùfẹ́ mi tí kokoko là ń rọ́ fàdí tí ń dún létí yín ẹ ní ṣìrìn mi náà kò ní ṣìṣe. ẹ̀yin olólùfẹ́ mi èmi ò mọ̀rọ̀ relationship oní relationship dá sí o torí mi mọ̀ bọ́ ṣe gbéra wọn àmọ́ máa sọ ọ̀rọ̀ torí kí ẹ̀yin èèyàn tún lè kọ́gbọ́n fún ẹ̀yin ọmọ ìyá mi. Mo dẹ̀ detect nǹkan kan tí gbogbo wa náà dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ tá àkíyèsí ọ̀gẹ̀dẹ̀ dúdú ní máa sun jẹ ó dẹ̀ dá o tàbí bíbọ̀ ọ̀gẹ̀dẹ̀ dúdú bíbọ̀ jẹ ó lè má dùn àmọ́ ó dá gan ó ṣàǹfààní fara díẹ̀ especially àwa tá à ń yọkù àti fún nǹkan ọmọkùnrin wa ó dá púpọ̀. ẹ̀yin olólùfẹ́ mi mo iṣẹ́ infection kan tó ti pẹ́ infection tó bá ti pẹ́ lára mo fẹ́ kẹ́ kíyèsí kíní ṣe rí infection mi wà tẹ́ máa wò pé infection ni tó má dẹ̀ tí ò dẹ̀ ní fi ojú jọ infection tí ò ní fi ara jọ infection tó dẹ̀ pé infection lẹ́ẹ̀ máa rí ó wà tẹ́ bá ti lo nǹkan infection sí tẹ́ rí pé kò tètè lọ. mo láwọn solution kankan tí mo yẹ̀ṣẹ̀ produce tó wà òkè dáadáa tó máa flush ẹ̀ dànù so ìyẹn lọ bẹ́ẹ̀ fún ẹni tí nǹkan ọmọkùnrin yẹn ti kú pátápátá tàbí tí nǹkan ọmọkùnrin yẹn ń ṣe ségesège tí ò ṣe kan tán paná kó kú mo tún ní solution sí mo yẹ̀ṣẹ̀ produce yẹn náà ni so eléyìí tó bá èmi ni mò ń sọ torí ọjà tí ẹ ti wá ya pánlẹ̀ mo dẹ̀ ṣe ń produce lọ ni. Now mo ṣẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ kan jáde ń sìn iṣẹ́ ìtajà ni mo ti ní iṣẹ́ ìtajà mi ì ní sórí igbá ní gbogbo last year because nǹkan táwọn èèyàn kì í bá kí béèrè fún mi kì í ṣe ọlọ́run má jà jẹ gbèsè so mo ṣiṣẹ́ ìtajà kéékèèké kan mo ṣe oní 150 kan kéékèèké mo dẹ̀ ṣe oní 250 kan mo ṣe oní 500 kan 500,000 so mo wá ní mo tún délé tó jù bẹ́ẹ̀ náà fẹ́ni tó bá yẹ pé level ẹ̀ mọ̀ ó depend lórí business ó depend lórí market mo láwọn iṣẹ́ ìtajà so mo ti ń ṣe gbogbo ẹ̀ lọ mo dẹ̀ ṣe ṣiṣẹ́ kan náà ẹ̀yọ́nú ajé mo tún ti ní iṣẹ́ ìyọ́nú ajé torí lè tí mo ṣe ní last 2 months tí mo polówó ẹsẹ̀kẹsẹ̀ nìyẹn tán bọ́ ọmọ Ìgbò kan brother wa ni wọ́n wà ń bí wọ́n ní àwọn fẹ́ràn mi Yorùbá ni wọ́n fi rajà lọ́wọ́ mi ó ti di Ìgbò tó pọ̀ bá Ìgbò bá mi ìmọ̀ kan tó ṣe mí àwọn bí mo ṣe ń sọ pé Yorùbá tó àwọn ọmọ Ìgbò fẹ́ràn mi àwọn elédè mi náà fẹ́ràn mi kí ló dé Ìgbò kan wá patronize mi lánàá wọ́n sì sanwó ìkan náà patronize mi ń jẹta kíní kan ṣúkú báyìí wọ́n nítorí pé mo gbé èdè mi lárugẹ láti sọ yí pé nǹkan tí mo fẹ́ nìyẹn làwọn ṣe mọ̀ pé ẹni yìí àwọn láìkì bí mo ṣe wà determine ó dàbí pé àwọn kan wà nínú ayé tó yẹ pé tó bá ti study ẹ̀ wọ́n á fọ́ fún ẹ ó nítorí pé mo sọ yí pé èdè mi ṣe kókó ẹ tí ò bá ti lè ṣèdè mi kó má bàa mi ó ní ìyẹn gangan lòun fi appreciate mi wọ́n gbọ́ Yorùbá díẹ̀díẹ̀ wọ́n sì nígbàgbọ́ nínú mi pé we trust you why you trust me nígbà tí mi kì í ṣe ọmọ Biafra ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìfẹ́ so wá pọ̀ so mo ń ṣe àwọn production kankan lọ́wọ́ jáde ẹ fọkàn balẹ̀ tí ó tá àbá ṣọ́ra 2025 kò sí challenges téèyàn máa rí tí ò ní ní solution mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi kan tó wà nínú awo tó support mi wọ́n dúró tì mí pé nǹkan tó ń ṣe yìí ó lójú ọmọ tó láyà ẹ̀ bẹ́ẹ̀ ni bá ní kí n máa dárúkọ wọn tó bí 3 báyìí wọ́n ló lójú ọmọ tó láyà ẹ̀ tó dédé gbé nǹkan jáde pẹ̀lú owó ẹ̀ tó ẹnìkan nínú wọn dẹ̀ ti wá kí mi wọ́n wọlé dáadáa wọ́n dẹ̀ ṣàdúrà fún mi tó bá yá wọn máa padà ṣe fídíò fún wọn láti kí gbogbo wọn tó bá wà lọ́dọ̀ mi a máa gbéra wa ga ni a ní gbéra wa ṣánlẹ̀ so kékeré tí mo mú wá nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run á bá wa fi oore sí ẹ tó bá tún wá sọ pé wọ́ọ̀dù mi lágbára ẹ̀ ń lè ṣíà ẹ̀ kò sí wàhálà but máa sọ tèmi wọn kì í pa òun mágógó lẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ